Yorùbá nation ó kò sùn mẹ́ta báyìí tí ó wáyé torí United Nations wọ́n ti fún wa lágbára. èmi ni Sheikh Abdulrahim Aduanigba chief imam Yorùbá land ní Nàìjíríà lápapọ̀. à ń lọ kókò bẹ̀nu kò dẹ̀ sẹ́ni tó lè dá wa dúró. àwọn olóṣèlú tá a yàn gẹ́gẹ́ bí sẹ́nétọ̀ rep àwọn gọ́vnà táwọn alábùjá mínísítà wọn ò rí ń pa security ìdáàbòbò fún wa wọ́n dẹ̀ ń pa àwọn yẹn wá jojúmọ́. pépà Tribune ìgbà tó fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ó ní 1210 lèèyàn tó kú ní north láàrin 3 months. sẹ́rù ẹ̀ láyà fẹ́ gbé wálẹ̀ Yorùbá àwọn ò ní faramọ́. àfẹ́ ọmọ Yorùbá kan ó sọ ẹ̀mí rẹ̀ nù àdẹ̀fẹ́ kó kógun wa jà wá. Kùránì sì ti parí ọ̀rọ̀ ó ní látẹ́dù ìlú bùyútà Fílàní kò lè wọlé Yorùbá gẹ́rà bùyútì kò tí ì ṣe ìlú bàbá rẹ̀ ní Sókótó. àtẹ́tẹ́ sẹ́nìṣù yọ́gbà yọ̀ọ̀dá wọ́n ti sọ lìmọ́ àlàálìá yóò sì sọ fáwọn àtàwọn àmbẹ̀ fàyín kílà lákò àríjù ànẹ́bì níta bá sọ pé kọ́ padà àríjù kọ́ padà sí Sókótó ànídìí Fílàní mọ́lẹ̀ Yorùbá ànídìí ìbòròró mọ́ ànídìí àmì ìtàsẹ́nì mọ́ ànídìí àdìkẹ́dà mọ́ kálukó padà àwọn àgbà Yorùbá nation ẹ̀ tó wọ́n fẹ́ ṣe pírẹ́sidẹ̀ntì 2023 ayọ̀dá rẹ̀ kọ̀mọ̀sí l'Àbújá but Yorùbá nation òní orílẹ̀-èdè títí wa àwọn ò bá wọn dìbò. Yorùbá dára wa mọ̀ tọ́ bá pè yẹn ní làlátẹ̀ ìran Fúlàní ló ń jẹ́ bẹ́ẹ̀ tọ́ bá pè yẹn ní bẹ̀gọ́rẹ̀ ìran Fúlàní ló ń jẹ́ bẹ́ẹ̀ tọ́ bá pè yẹn ní mọ́díbò ìran Fúlàní ló ń jẹ́ bẹ́ẹ̀ tọ́ bá dìbò yẹn ní gànbó ìran Fúlàní ló ń jẹ́ bẹ́ẹ̀ káfọ̀ yẹ́rẹ́ náà sẹ́dá fájìrá ni wúta mọ́gẹ́ni ṣe àwò kúlù bá mi ṣe aláyẹ̀ṣà gbogbo kó máa ń kàbá ni afọ́fọ́júwá tó bá lò ní tẹ pọ̀pá tó lò fẹ́ mọ́ rìn yọ̀ bọ́ sínú kòtò àwọn Fúlàní ti sú wa ní orílẹ̀-èdè Yorùbá tá a bá ti gbòmìnira Fúlàní tí ó máa gbé àárín wa yóò níye torí pé yóò ní constitution òfin tá a bá fẹ́ torí pé àfẹ́ kéèyàn mọ foko kéèyàn mọ fi ìkẹ́jẹ oko wa mọ́ àfẹ́ kéèyàn mọ rẹ́pù wa mọ́ Fúlàní tí ó bá ti tẹ́ lọ́rùn kọ́mọ lọ́lú ẹ̀ ń gbà náà torí pé Yorùbá náà wà ní north táwọn ọmọ gbé bẹ́ẹ̀ òfin tó bá ṣe ń gbà náà tó bá tẹ́ wọn lọ́rùn kọ́mọ gbé òfin táwọn náà bá ṣe ń lẹ̀ Yorùbá tó bá tẹ́ wọn lọ́rùn kọ́mọ gbé láàrin ẹ̀ tí ó bá ti wá tẹ́ wọn lọ́rùn kálukú gbalẹ̀ bàbá rẹ̀ lọ. ní Nàìjíríà àwa tá a jọ ọmọ Yorùbá a fẹ́ àwọn white man ní Canada a fẹ́ wọn ní USA a fẹ́ wọn ní America but òfin tá a bá ń ṣe ní òun lẹ́tẹ̀lé ọmọ Yorùbá tó bá fẹ́ Fúlàní kò kà wá but òfin táwa bá gbé kalẹ̀ sẹ́ àní tí ó fi ẹ̀mkẹ́ Yorùbá population àwa táwa fẹ́ Fúlàní 50 million ni wá so àwọn táwa fẹ́ Fúlàní láàrin wa wọn ò lè tó 1000 so wọn ò pọ̀ tó wa but àwọn ọmọ Yorùbá a sì dára mọ̀ torí pé a lóríkì so oríkì ìdílé wa àwọn làá mọ̀ fi kira pé ọmọ Olúgbàgbé ọmọ à ń tètè ọmọ odò ọba ọmọ ọkọlá tí ń bẹ lálàdí Ọ̀yọ́ tàdé ògbó là lọ́wọ́ rẹ ọmọ olúgbọn sáàkín káre èjìní àgbé ọmọ tí wọn rí sálásolo tí òbí bá kí ọmọ ẹbẹ ẹrí pé rírì ó wù so díàfọ amara wa so èyí tó bá wà láàrin wa àsáwọ̀ tó bá wà láàrin wa òfin tá a bá fún wọn náà ni so yóò jẹ́ pé àmọ́ wà ní state and standard bá àwọn Amẹ́ríkà náà ṣèṣe tó pé ọmọ Yorùbá náà fẹ́ àwọn white man ní London wo dààmú òfin tá a bá fẹ́ kalẹ̀ ní United Nations náà wọ́n máa tẹ̀lé òfin tá a bá fẹ́ kalẹ̀ fún ọmọ Yorùbá náà ṣàfẹ́ wọn Saudi Arabia òfin tá a bá fi kalẹ̀ Saudi Arabia wípé ẹ gbọ́dọ̀ mutí ní o ẹ gbọ́dọ̀ jalè o òun náà làwọn fi tẹ̀lé so òfin tá a bá fi kalẹ̀ ilẹ̀ Yorùbá òun náà ní Fúlàní tá a bá fẹ́ wọ́n máa tẹ̀lé àwọn tá a bá bí sílẹ̀ Yorùbá àwa dá wọn mọ̀ torí pé tẹ bá dé ẹ̀rín ilé ní bandri ẹ rí ibi tírẹ́ẹ̀nì báyìí àwọn Fúlàní lọ́wọ́ àbẹ̀ tá ń ta wàrà àwọn Fúlàní tó ti pẹ́lẹ̀ Yorùbá nù sẹ́kẹ́tẹ̀sì but àwa mọ̀ wọ́n kò sí Fúlàní kan tó wà ní Ìlọrin tèmi ò mọ̀ 92 compound nílé Fúlàní tó wà ní Ìlọrin so gbogbo ẹ̀ la mọ̀ so àwọn ò jẹ́ second citizen nínú ìlú yẹn ni wọn ò lẹ́tọ̀ọ́ láti ṣe kánsẹ́lọ̀ wọn ò lẹ́tọ̀ọ́ láti jẹ gọ́vnà wọn ò lẹ́tọ̀ọ́ láti dipò kankan mú wọn ò lẹ́tọ̀ọ́ láti gbé wọn sí ráǹkì kankan lẹ́yìn pé wọ́n wà nílùú yẹn gẹ́gẹ́ bí onílù pẹ̀lú òfin tá a bá gbé kalẹ̀ pé second citizen ni wọ́n jẹ́ nílùú tó bá ti pẹ́ o but àwa mọ̀ wọ́n tẹ bá dé ẹ̀rìn ilé ẹ̀rì tá a máa ta wàrà tó máa ní wàràwàrà dà tẹ bá dé Ìjàbẹ́ ní Ẹ̀gbẹ́ Òṣogbo ẹ̀rì wọn Jàbẹ́ tẹ bá dé Ọ̀yàn ẹ̀rì wọn bẹ́ẹ̀ tẹ bá dé ẹ̀rì tó wà bẹ́ẹ̀ wọ́n ti pẹ́lẹ̀ Yorùbá kọ́dà mí lóun ti lo 200 years wọ́n ti gbọ́ Yorùbá dáadáa but second citizen náà fún wọn. àkọ́kọ́ náà nínú èdè a gbọ́dọ̀ jẹ́ kí èèyàn mọ èdè ẹ̀ Yorùbá culture is a seed that can never dry. It's a symbol of peace and wisdom. A gbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ wa kọ́ pa èdè Yorùbá dáadáa kó sì máa pa òwe kó sì máa pa àdìtú kó sì máa bá ṣe máa fi ojú báyẹn sọ̀rọ̀ tí Yorùbá bá wà níbi kan tá bá fẹ́ di pé ìkàkà fẹ́ le ó ní bí a ṣe máa ń sọ̀rọ̀ tá bá ti sọ pé ògiri létí àwọn ọmọ mi ò mọ̀ kí wọ́n ṣe bá ògiri létí ọmọ òbí bóyá ògiri lanu kò lánù torí pé a gbọ́dọ̀ jẹ́ ká mọ àṣà wa èdè wa a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ wọn mọ̀
táwọn ọmọ bá mọ èdè wa òun náà ló jẹ́ compulsory subject tí wọ́n gbọ́dọ̀ mọ̀ tá a bá gba Yorùbá nation kalẹ̀ tó pé èdè Yorùbá yẹn tá a bá gba Yorùbá nation òun láàmú fi ṣe òfin ọlọ́pàá tó fẹ́ mú ọ nígboro Yorùbá ní òsọ̀ sí ọ sójà tó fẹ́ sọ Yorùbá ní òsọ̀ sí ọ àwọn akọ ọmọ wa ní èdè Yorùbá gidi nílé ìwé yóò wà ní primary secondary tó fi jáde university sódà òun ní òun lè mọ̀ fi pòwe yóò mọ̀ fi sọ̀rọ̀ lẹ́yìn náà ìka agbára tá a ti pàtì gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ dúdú tá a bá fẹ́ sọ ọ̀sẹ̀ dúdú ewé tá a máa ń lo ewé kóró osin àti eérú tá a bá ti dìbà rẹ̀ tó bá ti péjọ́ méje òun là á mọ̀ fi sọ ọ̀sẹ̀ dúdú but nísìnyí àwọn èèyàn ti wá ṣe ọ̀sẹ̀ túrà lọ́ọ̀sì wọ́n ti fi bọ́sẹ̀ dúdú dé téèyàn bá wá mú ọ̀sẹ̀ dúdú jáde nísìn wọ́n á kà á kó lóògùn wọ́n á kà á kẹ́lẹ́ bọ̀ so gbogbo kínní yẹn á ṣe nílẹ̀ Yorùbá kò ní sí pé bí ọmọ pàmò yàn oúnjẹ wà kò sí Dangote ọmọ control price sìmẹ́ǹtì àbí oúnjẹ gbogbo nǹkan tá a fẹ́ ṣe sílẹ̀ Yorùbá nù Yorùbá nation ó kò sùn mẹ́ta báyìí tí ó wáyé torí United Nations wọ́n ti fún alágbára àsìkò lẹ́tà sáwọn British àti kọ lẹ́tà sáwọn Russia àti kọ́ àwọn ọmọ Yorùbá lọ wọ́n ti lọ ṣe mítì ní wọn ní Italy lánàá àná 21 May 2021 àwọn ọmọ Yorùbá ń bẹ ní Italy tó ti lọ ṣe rally fún gbogbo nǹkan wọ́n ti sọ fún gbogbo tí ń jàgbá yìí pé à ń lọ náà no oríire ni ó sì jẹ́ fún wa oníjà burú fún wa lágbára Ọlọ́run.